tó wo ni wọ́n rí. فرأيت فيها فضة وزيوفا. àwọn èèyàn dàbí owó mà yá síta. الناس مثل الدرائم ميزتها. ọkọ̀ owó kalẹ̀ mà yá síta. ọgbọ́. ميزتها. fatara ọgbọ́ ọmọ wa rí fi dà. فرأيت فيها فضة وزيوفا. ẹ̀yin ọmọ akẹ́wò bíi tẹ̀mí agbègbè kan ní zuyufa. owó pàǹdà. fẹ́ẹ̀kì ń bẹ nú owó gidi sì ń bẹ nú owó. الناس مثل الدرائم ميزتها. فرأيت فيها فضة وزيوفا. ọmọ ọlọ́wọ́ gidi nú owó tó ń kàgbé ẹ̀yọ̀ yìí sí àwọn ò ti ná mọ́ wọn ò ti ná ní mọ́ ó sì rí zuyufa àwọn owó pàǹdà tí wọ́n ti lò mọ́. اسهم خيار الناس. àfáàlì mi ọlọ́wọ́n ní jẹ́ kí ìdílé àfáàlì mi ọba jẹ́ láyé. آمين. ìdílé tiwa náà ní ìbàjẹ́ fa. نعم bá a ti آمين. ṣe nìyẹn kí ló fa àfa Ibrahim. فرأى كلابا àfa wa ara wọn مجتمع. àfa tó lọ sí òkú lẹ́yìn ìlú ọwọ́ ara wọn àwọn ajá yìí wọ́n ń pẹ́ra wọn lẹ́nu la wọ́n ń dì mọ́ra wọn wọ́n ń kíìsì ara wọn àfa wa dúró àtẹ́sí àwọn yòókù tó tẹ̀lé ẹ̀yin àfíà káwọn míì ẹ̀yin jẹ́ omi ẹ̀rọ àwọn ajá yìí má àhásánà àkàlà ìwà wọn mà dá o ẹ̀rí mi ti ń fẹ́ràn kíìsì ara wọn. الله. àwọn ajá ní kíìsì ara wọn yìí نعم ṣe é gbọ́ di نعم. mọ̀jà lọ àlọ́ kò lórí mo fẹ́ là mọ́lẹ̀ yìí wọ́n wá ń kíìsì ara wọn ajá làáfà wá fi ṣe wá sí àáfà wọn ń darí ibi tó lọ sìnkú bọ̀ dídé tá àáfà ń darí bọ̀ wà tó rẹ̀ àti yífà الله. òkú nǹkan kan bí òkú ẹran bí òkú kìnnì kan طرحت. wọ́n ti wá jù sójú ọ̀nà bí tá àáfà ọgbà darí àáfà wọn ń bọ̀ ọ wá rí òkú yífà náà làwọn àmọ̀ yẹn نعم wọ́n jù sẹ́ àwọn ajá ẹ̀kan náà ti ń kíìsì ara wọn نعم. tí wọ́n ń kẹnu wọ́n wá ń kúrò òkú mbẹ́tẹ̀ yìí wọ́n ń kúrò ẹ̀ mọ́ra wọn lọ́wọ́ wọ́n sì ń pariwo yàwó yìí bá eléyìí ń kébòsí wọ́n ń kébòsí wọ́n sì ń para wọn lórí pé wọ́n jẹ́ jífà ni wọ́n ń para wọn lé lórí àfààní ẹ̀yẹ̀yẹ̀ mi ò ẹ̀ wá wò ó jífà àwọn ajá ẹ̀kan ti ń kíìsì ara wọn wọ́n ti ń sanra wọn jẹ. nísì ìjà wọn tún bara wọn jẹ yìí ló ń bara wọn jà yìí ǹjẹ́ ẹ̀ mọ̀ tó fà á wọn làwọn ọmọ ayé ti bọ́ sáàrin wọn. Allah. bẹ́ẹ̀ bí ti là ó lè dá tó bá yé bá bọ́ ọbẹ̀ wọ́n bàjẹ́. Allahu akbar. الناس مثل الدرائم ميزتها فرأيت فيها فضة وسيوفا إخوة. نعم. ọmọ ìyá kan náà gbọ́n ní wáfà. بيننا في الدين تجمعنا ẹ má jẹ́ ká yọ ọbàjẹ́ fa. على الصفات التي يكدي بها الدين. àfa ṣe wàhálì mi ẹni ọ̀lẹ́ Allah ta'ala. رضي الله تعالى عنه. àfa ṣe wàhálì mi ọ̀rẹ́ ìmáàmù Gàmbàrí ni ọ̀ngbà ajánásì má bínú kó n sọ̀rọ̀ àdúgbò rẹ o ìmáàmù Gàmbàrí bẹ́ẹ̀ máa ń gbogbo ìmáàmù Gàmbàrí àkọ́kọ́ ìmáàmù Gàmbàrí láyé Abdul Mumin ni. الله. kí mo kó orúkọ ẹ̀. عبد المؤمن. ọ̀rẹ́ àfa àlìmì ni. إخوة بيننا في الدين تجمعنا على الصفات التي يكدي بها الدين. masalasi ò lè Sẹ́ríkí Gàmbàrí Sẹ́ríkí Gàmbàrí masalasi ò lè Sẹ́ríkí Gàmbàrí àfa àlìmì lọ́dà alẹ́ mẹ́mbà masalasi àfa mẹ́mbà masalasi ìmáàmù Gàmbàrí náà làfa àlìmì wọ́n jọ dá alẹ́ ni. Allahu akbar. ìlú yìí dá nbọ̀n títì débẹ̀ náà kèpé 150 years kò sí njẹ́ olóde nbọ̀n títì débẹ̀ njẹ́ títì débẹ̀. Allahu akbar. ẹ bá jọ sí ìlú ọba lọ́ni jẹ́
Akramakumullah. ẹ má jẹ́ ó sì lọ́ọ́ bàlọ́rin jẹ́ ẹ má jẹ́ ntọ́ da ẹ má jẹ́ wọ́n bàjẹ́ àbábọ̀ wúfi. إخوة بيننا في الدين تجمعنا kálukú ọmọ sọ ẹ على الصفات التي يكدي بها الدين bàbá sọ̀tọ̀ fún yín ta ni ó tún sọ̀tọ̀ fún yín. قوية وعلى الأحداث باكية فيها يساوي مليك الأرض مسكين gbogbo ìgbà àfọ àwọn gbé ẹwù àwọn ajá tí ń bára wọn sọ máa yá ìgbà ayé bọ́ sáàrin wọn wọ́n dọ̀tá الله kò sílùú tó dàbí Ìlọrin láyé الله أكبر ìlú tá Kùránì nù ìpìlẹ̀ ìlú tí rí bẹ́ẹ̀ ìlú wo ni wọ́n fi Kùránì ìpìlẹ̀ ìlú àfọ Alimi Ọlọ́run kò kẹ́ àfọ Alimi wọ́n pàṣẹ àmì yóò dùn mí آمين kò tí ì yá ọlọmọdọmọ àfọ Alimi wọ́n mara wọn tó ti lọ ọlọmọsàbà kẹ́ wọn bàbá wa tó wà lọ yìí náà ọlọmọba wa kẹ́ bàbá náà bàbá mi ni wọ́n yẹ kéré ẹni kankan kódà wọ́n máa bá mi ṣàwàdà ni ọlọmọsàbà kẹ́ bàbá àfa ẹ wá ṣe ntá máa ṣe àwa management committee mọ́sálásí jimá ìpàdé ẹlẹ́nbẹ́tẹ̀mí nílé ọba lónìí wọ́n wá ń sọ fún mi pé ẹ dákun fìdáwù ni ẹ kọ́ máa bọ̀ náà ẹ tó lọ committee o bí n bá kùn bí mo fẹ́ kí n bá wọn ń jòkó lẹ̀ lọ́hùn ọlọ́run o nítorí mú mi lẹ́mìí yìí ń rọ̀ lẹ́yìn nípìsẹ́ wàhálì mi gbogbo tí bá jẹ́ ìrànṣẹ́ wàhálì mi ọlọ́mọdé wọn lọ lẹ̀ láyéláyé آمين gbogbo ìbàjẹ́ tó lè wọ lóòlù yìí ìbàjẹ́ yìí tó lè fẹ́ wọ̀ ọ́ mọ́jọ́ wọ̀ ọ́ آمين ìbàjẹ́ yìí tó lè fẹ́ wọ̀ lóòlù yìí mọ́jọ́ wọ̀ ọ́ آمين àfàbùrà wúvi أكرمكم الله ọmọ ya kan náà ni wa kọ̀ wá sí ìdílé tí ọ̀dà ò sí àmọ́ ìdílé àfa Alimi ló ní wa إخوة بيننا ẹ̀ ń gbọ́ tá a fà wí. في الدين تجمعنا على الصفات التي يكدي بها الدين lọ béèrè ẹ̀ ìkìlọ̀ wí. قوية ìjọba ya wa lọ ni ọ̀n lágbára púpọ̀. وعلى الأحداث باكية gbogbo tó lè dé Ìlọrin ọ̀kan náà wọ́n dúró. فيها يساوي مليك الأرض مسكين tálíkà wọn fẹ́ fi rẹ̀ ṣe déédéé tálíkà wọn fẹ́ mìsíkìnù tálíkà wọn fẹ́ fi rẹ̀ ṣe déédéé ọba àlú níbo síbo báwo ló wí. باكية قوية وعلى الأحداث باكية فيها يساوي مليك الأرض مسكين tálíkà wọn fẹ́ fi rẹ̀ ṣe déédéé ọba láti bó síbo. lákùn ọlọ́run mọ́sàwọlá Suratul Mulk tá a fi dìde yìí gbogbo ẹ̀yin gbajúmọ̀ tẹ wá bí ilé ní àyè òtẹ bá wà níbi iṣẹ́ ìjọba ọlọ́mọdé ayé dúró wọ́n sì dààmú yín tatahara ṣùn wà tataka ẹ̀ ń para yín nítorí jífà làwọn afáǹpẹ́ ayé jífà táwọn òkú ajá ń jà lórí ẹ̀. وما هي إلا جيفة مستحيلة ayé tẹ ń dìmú ni òkú. جيفة مستحيلة عليها كلاب همهن اجتذابها kọmísánná ni ìwọ náà lébù ni ìkíní kan ni ajá ni yìí ajá ni gbogbo yín làwọn afáàfin yín wé ajá. وإن تجتنبها كنت سلما لأهلها وإن تجتذبها نازعتك كلابها. àwọn àfisọ́sọ́ mi kì í bẹ̀ ọ́ ṣé àfiwọ́ àlùbáríkà fúnra wa ni gbogbo ẹ̀ náà wọ́n jòkó yìí tọ́ba gbẹ̀nìlá déyà yìí mọ̀jọ gbẹ̀nìlá lọ lé mọ́. báwa kẹ́ ṣe wà Alimi báwa kẹ́ gbogbo ọmọ àlí àwọn kúlàfáà ṣe wà Alimi bàbá tó sì wà ń bẹ̀ lónìí má fi ọlá náà dààmú ẹ̀ mọ̀jọba ló sì ṣe o. ọ̀ya bisimilá ọ̀ya o lè mọ ìyẹ́lò mi kí ló mú wọn kẹ́ Suratul Mulk nítorí àfa Alimi ni
àti gbogbo tí máa ń jẹ́jẹ́ àfa àlímì tí wọ́n mara wọn táwọn mọ̀ wọn tí wọ́n ti lọ ọ̀dọ̀ Ọlọ́run báwa kẹ́ wọn. àmín. àwọn tó kù láyé má jẹ́ wọn parẹ́ máyé la àmín. má dààmú wọn. wà rárá sí i bàbá wa tọ́lọ̀ fi ṣe khalifa lẹ́ni má fàyè náà dààmú bàbá náà má jẹ́ ó sì ṣe má jẹ́ lùnà ọba jẹ́ máa lọ́wọ́ ọ̀là níbi lọ́dọ̀ Ọlọ́run. ẹ̀yin tẹ́lẹ̀ nǹkan bọ́ba ti wù yín ni kẹsì àmì ẹ̀ ń gbọ́ ọba yá àfa alimi kí ló dé àfa Ibrahimu mo sọ fún gbogbo ẹ̀yin jàmáà yìí àfa mi lọ́wọ́ ń jòkó lẹ̀ yìí gbogbo nǹkan ní lákọ̀ọ́kọ́ àkọ́kọ́ àfa Ibrahimu akramakumullah. ta là kọ́kọ́ nǹkan báyìí kí ni. awwalu ma khalaqa Allah al-qalam.